ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibi tí ẹ ti wò wá pátápátá. Orúkọ mi ò yí padà, Fatima Ògúndáre náà ni orúkọ mi láti iléeṣẹ́ Yo TV. Lórí ètò àṣà àti ìṣe lónìí, a wà ní Ìtòkù ní ìlú Abẹ́òkúta ní àdìrẹ mọ̀ láti jẹ́ kí ẹ mọ bí wọ́n ṣe ń ṣe Kampala àdìrẹ láti ìbẹ̀rẹ̀ títí tó fi di aṣọ tó fi di ohun tá à ń mú yí ara. Ẹ máa bá wa ká lọ, ẹ má yí kúrò bẹ́ẹ̀ rárá, à ń bọ̀. Ẹ kú jókòó ìyá wa. Orúkọ mi ni Fatima Ògúndáre, a wá láti iléeṣẹ́ Yo TV. Mo fẹ́ kẹ́ bá mi sọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń wò wá nílé àti iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò. Orúkọ mi ni Mrs. Ogunyinka Victoria. Iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ Kampala rírẹ̀. Iṣẹ́ Kampala àdìrẹ. Ẹ ṣé ìyá wa. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi sọ pàtàkì àti ìwúlò Kampala ní orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn èèyàn wa. Kampala wúlò gan. Ó wúlò gan. Ìdí tí mo pé wúlò ni wípé ó jẹ́ iṣẹ́ abínibí. Ó jẹ́ iṣẹ́ ara wa. Àdẹ̀mọ́ pàtàkì ẹ̀. Then àwọn iṣẹ́ kan wà nínú àwọn arótàndáì tó jẹ́ wípé tí àwọn èèyàn bá rà lọ tán bá wọ̀, wọ́n máa ń sọ pé by the time táwọn bá wọ àwọn irú aṣọ bẹ́ẹ̀ yẹn, ó máa ń fún àwọn ní health improvement kan like bí aláró dúdú yẹn, because everything táwa ń lò nírú kíní yìí ṣé ó dàbí wípé ewé bí ewé náà fi ń ṣọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀. So like aláró dúdú tí mo sọ yẹn, táwọn èèyàn bá wọ̀, wọ́n máa ní wíìkì táwọn bá wọ̀, àwọn máa ń wo bí àlàáfíà ara wọn ṣe máa ń improve. So ìyẹn jẹ́ number one. Then number two ṣe pé iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ara wa tá à ń produce tí kì í ṣe pé àlọ́ kó wa, ó ṣe pàtàkì gan fún wa. Ẹ ṣé gan ni ìyá wa. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ bá mi sọ fún òun olólùfẹ́ wa because àwọn èèyàn sọ pé àdìrẹ ó yàtọ̀, tilẹ̀ yìí yàtọ̀, sí tòkè òkun pé ó yàtọ̀ tọ̀ síra wọn. Ṣé lóòótọ́ ni àti pé kí ni ìyàtọ̀ wọn? Báwo la ṣe lè mọ ìyàtọ̀? Ó yàtọ̀. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ òun ni wípé eléyìí ìtàn sọ pé wọ́n kọ́ látòkè òkun yẹn nylon. Tí èèyàn bá mú dání gan, ó máa sọ pé á ti mọ̀ lọ́wọ́. Ní ojú rírí ẹ̀ á ti mọ̀. Iṣẹ́ ó dàbí pé ká gbé àǹkárá sí ẹ̀gbẹ́ ara wọn. Wọ́n ṣàwọn àǹkárá kan wá tó dàbí ṣóhun ni bí nylon nìyẹn. So ṣe rí àdìrẹ yẹn tí àwa ń ṣe yẹn, aṣọ tí ó mú mi, tí ó gbatẹ́gùn, tó jẹ́ aṣọ gidi òun làwa fi ń ṣe. Tí èèyàn bá wọ̀ kò sí wàhálà, kò ṣe pé ó múyàn lóru. Nylon tó import wá yẹn, èyí tó import wá yẹn nylon ni. Téèyàn bá wọ̀, kí ẹni tó wọ nylon pẹ̀lú ẹni tó wọ tọ̀dọ̀ wa, táwọn méjèèjì tó bá jọ wọ̀ bíi 2 or 3 hours, tó bá bèrè difference láwọn méjèèjì, ẹni tó wọ nylon mo gbọdọ̀ mọ̀ wípé òru mú òun. Wọ́n sọ pé nylon ni kò ní wò, bẹ́ẹ̀ aṣọ táwa ń lò ó ní wò. Tẹ́ ẹ bá wò kò sí ohun tẹ́ lè fi rán, even kankan lining ẹ̀ pé tẹ́lọ̀ rán ó lining ẹ̀ kò lè dàbí nylon. Ẹ máa mọ̀ yàtọ̀ lójú. Ẹ máa mọ̀ yàtọ̀ lójú, ẹ máa mọ̀ tẹ́ bá wọ̀ lára. Appearance ẹ̀gàn tẹ́ bá rí lókèrè ó yàtọ̀ síra wọn. Ìbéèrè míì tí mo tún ní fún ìyá wa ni pé báwo ni ìdàgbàsókè ṣe ń dé bá àdìrẹ àti pé báwo ni àdìrẹ ṣe ń yí bí ọjọ́ ṣe ń yí ní ìgbà gbogbo? Ìdàgbàsókè ń dé bá nítorí wípé Yorùbá ní bí ayé ṣe ń yí ká máa bá wọn yí. Then àwọn nǹkan tí ìjọba gbé wá like wọ́n ṣe fún wa ní fóònù tá a lò, especially fóònù yẹn ó mú ìdàgbàsókè díẹ̀ bá because nígbà tí ò sí fóònù tí àwọn èèyàn bá fẹ́ raṣọ a máa pààkì. Wọ́n lè sọ wípé design báyìí làwọn fẹ́ but àwọn akọ pààkì yìí tá a bá rí but through that phone tó dé wọ́n á send the design, wọ́n á send ohun tó bá fẹ́, irú eléyìí ni mo fẹ́, irú eléyìí ni mo fẹ́. Ó tún jẹ́ kí ìdàgbàsókè bá iṣẹ́ yẹn. Then àwọn ọmọ wa tí wọ́n lọ sí school wọ́n ń fi iṣẹ́ yẹn wọ́n tún gbé lárugẹ. Social media tún ó tún help ẹ̀ gan, ó help ẹ̀ gan. So àwa náà tàdé jáwọn ìyá wa, àwọn tá a jáwọn ìyá wọn yẹn tá a wà lé. So irú wọn bá tí wọ́n bá wá, tí wọ́n bá bi wá léèrè pé báwo ni iṣẹ́ yẹn kankan, àwa náà ràn wọ́n ọmọ yẹn lọ́wọ́ débi wípé ibikíbi táwọn yẹn náà bá wà, experience táwa ní táwọn fún àwọn ọmọ wa tí wọ́n fi ń gbé, ó jẹ́ kí iṣẹ́ yẹn kó máa gòkè. Pé iṣẹ́ àdìrẹ ṣíṣe yìí kò kú, ó ń dàgbà sí ní lójoojúmọ́. Kò lè kú forever because tó bá jẹ́ pé ó máa kú
nígbà tó gbé aṣọ ní lálọ́ tó import yẹn wá ó fẹ́ affect wa wọ́n create nǹkan ó yàtọ̀ pé kọ́kọ́ gbé machine sílẹ̀ nígbà tí lálọ́ ń dé tí wọ́n bẹ̀rẹ̀ sí import lálọ́ tó ń kó gbẹ wá ó affect àwọn ọmọ wa díẹ̀ so bẹ́ẹ̀ mí pé àwọn máa yá ni wọ́n lu ọpọlọ wọn wọ́n fi ń ṣe so nǹkan táwọn ṣe bí làwọn yẹn rà lọ fi ń ṣe tí wọ́n jáde so ṣé àmọ́ pé wọ́n táwọn create fúnra wa tá a bá rí wípé wọ́n ti gba ọ̀nà kan yọ àwa máa bọ́ náà so iṣẹ́ yẹn kò lè kú forever. ìyá wa ọ̀rọ̀ wa ò ní sú yín ìbéèrè tó tún kọ́ báyìí ni pé ẹjọ́ kí ni ipa pàtàkì tí àdìrẹ ń kó nínú ìmúra wa nílẹ̀ yìí ni àti ní òkè òkun ǹjẹ́ ó nípa kan tí àdìrẹ ń kó. àdìrẹ kópa pàtàkì tó pọ̀ nítorí wípé ó jẹ́ aṣọ abínibí àwa là ń ṣe àmọ́ ìwúlò ẹ̀ káwọ ìmúra tí àwọn ọmọ wa mú nowadays ẹ wo bọ́n ṣe máa ń ra àwọn aṣọ yẹn ọmọ mi máa múra half naked àwa tá a jọmọ Yorùbá a lè ṣerú ẹ̀ aṣọ wa tá a dẹ̀ ń ṣe àmọ́ ìwúlò ẹ̀ nínú ayé wa débi wípé kò sí ayẹyẹ tá a fẹ́ ṣe tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá tí ẹ̀ ní rí àdìrẹ kò sára tó kì í fàdìrẹ tó fi ń dá so ìmúra tó máa mú ní rírán tó ṣe máa rán fún ọmọ Yorùbá even gan kí òyìnbó wò tí kò ń ṣe Yorùbá ìwé tó máa fi múra yẹn ẹ máa ti mọ̀ wípé ọmọ gidi ni so nípa rírán nípa bí aṣọ yẹn ṣe ṣe pàtàkì tó nípa bí ó ṣe wúlò tó tún jẹun tí ó tún improve economy wa because like Abẹ́òkúta especially gbogbo community tower ìhun tí àdìrẹ ti kó nínú ayé èèyàn ó ti pọ̀ gidi àwọn ọmọ wa ti travel out lóríṣiríṣi tó bá dọ̀hùn wọ́n máa múṣẹ́ wa lọ sọ́hùn wọ́n máa tà lọ́hùn láti ibi àwọn òyìnbó wá sọ́dọ̀ wa ń bí wọ́n wo bá a ṣe ń ṣe wọ́n rí wípé ó ṣe pàtàkì nínú àwọn òyìnbó yẹn gan nylon tí wọ́n import wa àwọn náà lè wò because sí yẹn ṣẹlẹ̀ wípé òyìnbó yẹn wà ọmọ Yorùbá ni bẹ̀tì màmá ẹ̀ bí sọ̀hún nígbà tó wá ń bọ̀ sista ẹ̀ tó wà lé ó wá fẹ́ sọ fún mi ó fẹ́ ránṣọ́ lẹ̀ fún mi pé tó wá máa fi change ó wà lóko nylon ó ràn ní gown lóríṣiríṣi design bí gẹ̀yẹ̀ ṣe dé tí ó wọlé wọn kì í ó ní kóun ló ṣáwà sista ẹ̀ bá káṣọ fún pé ohun tóun ṣe sílẹ̀ fún ẹ̀rí kó máa wọ bó ṣe wọṣọ yẹn within 30 minutes ó bẹ̀rẹ̀ sí scratch gbogbo ara ààrẹ ti yílé ṣàpá àwọn òyìnbó ara wọn wà flexible ààrẹ bẹ̀rẹ̀ sí yílé ẹni tó wá kí wọn ló wá wò wípé ẹ jẹ́ kọ́mọ yìí lọ bọ́ṣọ yìí kó lọ wẹ̀ ẹ fún ní àǹkárá tàbí tẹ bá ní Kampala ẹ jẹ́ kó wọ̀ aláró dúdú yẹn ẹ̀gbọ́n ẹ̀ wá ní ó wá wọ̀ bí bùbá within 30 seconds gbogbo ibi tó yílé yẹn ó kàn ó wà òkè ó wá ń sọ fún sísítẹ́ pé aṣọ yìí àwọn ṣẹ́rìṣẹ́ lọ́hùn ṣé bóun ní òun wọ̀ yìí tó ń já òun lára ẹ̀gbọ́n àti pé machine ni kẹ́míkà tó fi ṣe kì í ṣe ohun táwa produce ẹ mọ̀ pé ewé làwa ń lò gbogbo kẹ́míkà tá a lò ewé náà fi ń ṣe kó tó di pé ó di aró ewé ni ewé òkùndẹ̀lẹ́wé so Kampala ó jẹ́ gbòógì ní worldwide ni torí kò síbi tí ó sì mọ́. mọ́mì mo fẹ́ kẹ́ bá mi ṣe àlàyé bí wọ́n ṣe ń ṣe àdìrẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé òpin tó fi di aṣọ tá à ń mú yàrá fẹ́ kẹ́ bá mi ṣàlàyé ẹ̀ àwọn ìpele tó máa gbà kọjá tó fi di wíwọ̀ ṣe lè ṣàlàyé ẹ̀ fún wa díẹ̀. mo lè ṣàlàyé díẹ̀ tá a bá ní kí àbí ti ṣàlàyé ẹ̀ ó pọ̀ but níwọ̀nba èrèfé aṣọ ló jẹun tó jẹ́ pàtàkì nínú iṣẹ́ yìí àkàn lu aṣọ ẹni àwọn olójú aṣọ tá a máa ń lò aṣọ táwa máa lò gbọ́dọ̀ jẹ́ 100% cotton mí pé tá a bá ti bomi cotton náà ó máa mú ta fẹ́ mú jáde kì í ṣe tá a máa fomi sí tómi kan máa da lára ẹ̀ number 1 nìyẹn ohun tó cover Kampala gangan òun láṣọ tó jẹ́ aṣọ tó wà 100% then tá a bá gẹ̀ẹ́tì aṣọ ó depend lórí design tá a fi ṣe ní wọ́n bá sọ pé Kampala generally ni ó wà ní gbogbo design yẹn wà London tó bá ládìrẹ tó bá ní èkó náà ń pè ládìrẹ Kampala náà ló jádìrẹ but Kampala ó cover gbogbo design tó wà lábẹ́ ló pọ̀ oríṣiríṣi tẹ́yọ̀ kan bá lọ́ bá ní Kampala lówó yẹn
ó lè jẹ́ ṣe náà di kan tó rẹ, ó lè jẹ́ bàtíkì, ó lè jẹ́ printing, oríṣiríṣi design ó lè jẹ́ lẹ́kọ̀ọ́ bẹ̀tẹ̀ wọn á dì rẹ̀ ló ń wọ̀ lọ bẹ̀tẹ̀ wọn bá ní Kampala they are the same. tá a bá ti bá gẹ̀ẹ́tì aṣọ táwa fẹ́ lọ tàbí pé aṣọ yìí is 100% cotton ó wà lẹ̀ ó wá base lórí design tó bá jẹ́ bí oní kíká tó bá sọ pé àdìrẹ wa ní tie and die so tó bá sọ pé tie and die mí ní wípé ìwọ̀n tí wọ́n dì tí wọ́n rẹ̀ under tie and die yẹn náà àwọn kan wà tó jẹ́ pé kì í ṣe wọ́n dì but in category ta kà wọ́n mọ́ ìmí ìwà tó pé ṣe náà ń sun nílẹ̀ kò ń ṣokùn lọ́ máa fi so lẹ́yìn tá a bá ti mú design tá a fẹ́ tán then a máa get aró wa then aró wa tá a bá get ó ní chemical méjì kan tá a tún máa fi sí so any colour tí wọ́n bá máa lò ó sì ní chemical méjì yẹn ó dàbí pé àti kara wọn ẹ lè lò kan ká ẹ má lò kan tí kan bá kéré sí kan ó tún lè affect tí kan bá pọ̀jù sí kan ó lè affect so because à ń lo aṣọ white à ń lo coloured so ohun tá a bá dẹ̀ fẹ́ ṣe a máa gbélé basically wípé kí production yẹn kó neat débi wípé chemical tá a máa lò kò ní bleach colour tá a fẹ́ lórí kíkọ́ gbogbo àwọn yẹn wà so tá a bá ti gẹ̀ẹ́tì aró a máa ń dáná omi máa ti wà lórí iná tómi ẹ̀ bá ti máa gbóná so tá a bá ti prepare aró wa sínú bowl or bucket omi gbóná yẹn la máa bù sí báwo la máa fi mọ̀ bóyá aró yẹn ó jiná tí a bá bomi gbóná yẹn sí ó máa foam jáde so tó bá ti ru jáde then secondly afẹ́rẹ́ náà nìyẹn inú chemical méjì tí mo ní ìgbín àti karahun ìkọ́ wà ń bẹ̀ tó wà dangerous tí ò bá tọ́ tàbí tó bá ti tutù aró yẹn ò ní jáde dáadáa so tá a bá ti wá bomi gbóná yẹn sí a máa fi igi steer papọ̀ mọ́ra wọn tó bá fún wa ní ohun tá a fẹ́ a máa mọ̀ lójú tí ò bá fún wa a máa mọ̀ lójú lọ́wọ́ ẹni tó bá kọ̀ because ẹni tó kórè fẹ́ ṣẹ́ tí o mọ̀ kankan lára ẹ̀ tó bá lò straight bẹ́ẹ̀ á ní òṣìṣẹ́ yẹn kò jáde so aró yẹn tó bá ti jẹ́ pé ẹni tó mọ̀ tó bá pé nǹkankan ló kù káró yẹn pé ó máa sọ pé nǹkankan ti ṣẹlẹ̀ pẹ̀lú ohun tó ń ṣe á lè tètè adjust bàtẹ́ ẹni tí ò mọ̀ rárá á kò lu aró yẹn ó ṣe àwa ní òṣìṣẹ́ yẹn kò dáa so lẹ́yìn tó bá ti mọ ohun tó ń ṣe tó wá darú yẹn lé lórí bóyá àìtó ṣe sínú bóò ni o bóyá àìtó ṣe sílẹ̀ tó máa fi àṣẹ tó máa fi squeeze ẹ̀ lé lórí ni o tó bá ti fi sí o máa fi sílẹ̀ ń bẹ̀ like 45 minutes ó pẹ́ jù 45 minutes ó wá pẹ́ jù pátápátá bí wọ́n náà tó bá ti wá yọ ó máa ti prepare omi sílẹ̀ nínú bí báàfù so ṣíṣan ẹ̀ ó depend lórí kọ́lọ̀ tó rẹ àwọn kọ́lọ̀ kan àti ọ̀pá àlè ṣan lẹ́ẹ̀mejì kò mọ́ ìmí wà àlè ṣan lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin kò mọ́ ṣíṣan wá dúró lórí wípé nígbà tá a bá ṣọṣọ yẹn tí omi yẹn mọ́ a lè sọ pé bá ṣe máa ṣan yellow la máa ṣan red a lè sọ pé bá ṣe máa ṣan red la máa ṣan black a lè sọ pé bá ṣe máa ṣan black la máa ṣan navy blue so omi tó bá wà lẹ̀ iye time tẹ́ bá ṣan tó mọ́ òun lè máa fi ṣan tá a bá ti wá ṣan tá a ti rí pé ó ti mọ́ àwa prepare starch tó tíkì dáadáa a máa sókè aṣọ yẹn sí a máa wọ̀ wọ́n máa lọ sá tó bá ti gbẹ wọn wá kó lọ sọ́dọ̀ àwọn tó máa lù olù yẹn mi wípé wọn iron ẹ so tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ náà máa ń lo iron náà fi ń lo ẹ̀rọ wípé nígbà tí wọn kàn bá ṣe production bíi 50 lójúmọ́ ọjọ́ mélòó bẹ́ẹ̀ fi lọ 50. iná gun ò tún stable. so wọn wá mú igi wá tó fi ń lu aṣọ òkè láyé àtijọ́ òun náà máa fi lù tán bá lù tán láwọn tó mọ aṣọ lù in fact ó ju iron lọ. so ẹ ṣé gan ni ìyá wa lẹ́yìn lílù yẹn ó ti di aṣọ àti lè wọ̀ ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé dandan ni starch ni kán tó lù àbí èèyàn lè ṣe láì lù starch. èèyàn lè ṣe láì lù starch lẹ́nu last year toward this year àwọn kan wà tó dábí pé ó kò fẹ́ pé kí aṣọ máa gara mọ́ wọn lára wọn ní kẹ́ fílẹ̀ mẹ́ẹ̀ so ẹlòmíì dẹ̀ like starch ohun tẹ̀mí ń fẹ́ ẹlòmíì ò fẹ́ so ẹlòmíì àníbi starch ò bá gán bẹ̀ kó gara báyìí òun ò fẹ́ ẹ̀tẹ̀ ẹlòmíì àánú òun fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé kò wúlò pé tí wọ́n bá fi starch sí. jẹ́ àwọn ìdojúkọ kankan wà nídìí iṣẹ́ àdìrẹ ṣíṣe. ìdojúkọ wà. ìdojúkọ wà gan ìdojúkọ wà fún iṣẹ́ ìgẹ́gẹ́ bó ṣe jẹ́ iṣẹ́ ìbílẹ̀ ó ṣe ló dàbí kí n sọ pé bí iṣẹ́ ayé tí ó ní spiritual spirit
nínú because tó bá fẹ́ dojú kọ̀yàn gbà mí iṣẹ́ tẹ́ ti ṣe tẹ́ perfect lórí ẹ̀ tó bá dojú kọ̀yàn ẹ̀ ń ṣiṣẹ́ yẹn bí pé nǹkan lè ṣe. That is first challenge lórí yẹn. Ìdojúkọ kejì tó wà ń bẹ̀ ni wípé tí èèyàn bá wà tí ò kọ́ṣẹ́ deep kó mọ in and out ẹ̀ a máa rí challenges every day ìyẹn lọ́wọ́ tiẹ̀. Ìdojúkọ mẹ́ta tún wá ní òun ni wípé tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ tí ò sí níbi tí omi flow omi ni tẹ́ bá ṣiṣẹ́ mi ti production yẹn bá ti jáde dáadáa tó bá dé 10 minutes tó yẹ pé omi ló ní o lè ba production yẹn jẹ́. Second one nìyẹn. Third one àdójúkọ tá a tún rí ni wípé ìyẹn máa ń wá láti ọwọ́ àwọn ìjọba at times because nígbà tá a bá kówó lọ tá a lọ raṣọ tá a bá ń bọ̀ custom lè mẹ́rù wọ́n á ní contraband àbí kílẹ̀ máa ń pè ní ṣé mọ̀ ó tún di wípé ká máa wówó a máa lọ fi bẹ́ẹ̀lì aṣọ yẹn tá a bá wá gbowó yẹn owó tó máa gbà lórí aṣọ at times nígbà míì tá a bá ṣiṣẹ́ yẹn tán ó lè máa yú èrè mu wọ́n á ti gbẹ èrè tó pọ̀ jù nínú ẹ̀. Then the last one òun ni wípé iṣẹ́ ìbí ìpò ní kẹ́míkà là ń lò tá a fi ń ṣe ẹni tí ò bá lè defend ara ẹ̀ lórí wípé ó fẹ́ ṣiṣẹ́ nose cover apron níta ìgbà kan àwọn ministry wọn wá so wọ́n fún wa láwọn oògùn kan pé tí èèyàn bá ń lò tí anything bá wọra ó máa flush so wọ́n kó Bico folic acid ferrous àwọn antibiotics wọ́n kó wá wọ́n fún wa pé especially àwa tá à ń rẹ́ tó jẹ́ wípé ẹ̀mọ̀ pé tá a bá bu omi sínú aró tó bá ń gáàsì ẹ̀ jáde a máa inhale ẹ̀ so ẹni tí ò bá lè defend rẹ̀ kíní yìí ń pa o kẹ́míkà yẹn ń pa because tó bá tásìkò a kò bẹ̀rẹ̀ sí swell up a máa wú ẹni yẹn máa wú ó máa wú tó bá dé gẹ́tì ẹ̀ ó lè pa so bí n kò jẹ́ṣẹ́ kẹ́míkà that is the last challenge tó jẹ́ wípé ó depend lórí ẹ̀mí òun ló fi jẹ́ pé tá a bá ṣe lọ sáà èèyàn gbọ́dọ̀ padà ní ìjọba yẹn sọ fún wa pé ó kéré pọ̀ once in a month ká máa ṣe check up a máa mọ ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa a máa mọ ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú omi gbogbo àwọn ohun tó function nínú ara wa a máa mọ̀ bẹ̀tẹ̀ lómi tó bá ti ń rí owó kò béèrè yẹn mọ́. bóyá kí n sọ pé ìbéèrè tí ó gbẹ̀yìn kí n má gbà àkókò yín púpọ̀ torí ẹnu ṣe là wà. ìyá mi ọ̀nà wo la tún lè gbà láti mú ọ̀làjú bá àdìrẹ wíwọ̀ yálà wíwọ̀ láṣọ ni àbí láti fi mú ṣoge bóyá ẹ̀ṣọ́ ara àbí nǹkan kan because ayé ń lajú sí lójoojúmọ́ Yorùbá dẹ̀ ni pé báyé ṣe ń tiri lèèyàn gbọ́dọ̀ máa bá ayé yí. ọ̀nà pọ̀ tí a lè lo àdìrẹ kíkọ̀ ṣe pé kákọ̀ràn láṣọ lásán a ti ń fi àdìrẹ rán bàtà a ti ń fi àdìrẹ rán báàgì a ti ń fi àdìrẹ ṣe earring a fi ń ṣe fìlà so ẹ wo like wedding tó bá fẹ́ ṣe ìyàwó wọ́n máa lọ ra red made on net wọ́n á ní kán fi rán àwọn bridal kínní wọ́n máa kó aṣọ tẹ̀lé ìyàwó gan wọ́n á ní net ní kó wọ̀ èmi ti ọmọọṣẹ́ mi kan ti ṣe ìyàwó fún ọmọ lẹ́kìtì màmá yẹn ó rìtáyà ní as a teacher ó wá náà fẹ́ mọ bí iṣẹ́ ìṣe rí ó dẹ̀ lọ́jọ́ 6 months lọ́dọ̀ mi nígbà tí first born màmá yẹn fẹ́ ṣe ìyàwó gbogbo ohun tí wọ́n lò ní aṣọ ní gbogbo ohun tó jẹ́ decoration pátá even the hall wọn ò lo anything different sí Kampala decoration òun ni wọ́n lò mo fẹ́ lè sọ wípé mi ò rí kankan because mi ò lọ but gbogbo ohun tí wọ́n ṣe pátá màmá yẹn mú fídíò yẹn wá fún mi ó ní kí n wo ara tóun lọ fi iṣẹ́ mi dá inú mi dùn wọn ní gbogbo ohun tí wọ́n lò ní hall yẹn mi ò rí mi wá lè sọ wípé bóyá àwọn àlejò tán pé o wọ́n lè wọ bàtà bẹ̀tẹ̀ àwọn tó ṣe nǹkan gangan even gan engagement ni o gbogbo tí wọ́n ṣe pátá ìyá ìlú Kampala ló lò everything ihun tó ṣe yẹn ó challenge àwọn èèyàn gan débi pípẹ́ láti ibẹ̀ ìyá yẹn ní ó ní customer gan bóyá Nàìjíríà ni o lọ sókè kan because the following month wọ́n máa ṣe wedding òun àtọkọ travel out so ó wá jẹ́ kí iṣẹ́ ìyá yẹn ṣe àwọn ohun tí ìyá yẹn ṣe mo fẹ́ lè sọ pé every week ìyá yẹn máa ń pè mí mo máa raró ó raró kéré jù raró 60,000 ẹni tó máa ṣe aṣọ mo máa lọ bá wọn raṣọ mo máa pààkì máa gbé lọ sí kùtù mo máa sẹ́ndẹ̀ so ẹ wo bí tí o bá dé kò sí ohun tá a lè fi ṣe ṣe àmọ́ pé aṣọ ni
kò sára tá a lè fi dá kò sára tá a lè fi dá torí pé ó já aṣọ dẹ̀jà bí níbí wa àwọn lè ṣẹ́rí ṣe. ẹ ṣe gan ni a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó parẹ́ a dẹ̀ dúpẹ́ bí Kampala náà àdìrẹ bó ṣe ń lọ sókè sí lójoojúmọ́ torí ká má tàn inú àwa ọ̀dọ́ ń dùn oríṣiríṣi là ń rí ẹlòmíà fi wọ shirt ẹlòmíà fi ṣe wọ́rán neck kódà wọ́n tún fi ń ṣe beddings àwọn bedspread nǹkan kan kò sí nǹkan tán fi ń ṣe flower vases a dúpẹ́ lọ́wọ́ yín a máa rí yín bá lágbára Ọlọ́run ọpọlọ tẹ́ ẹ fi ń ṣe kò ní jọba lágbára Ọlọ́run a máa rí yín bá. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Mrs Victoria Ogunyinka Ayọ̀bá mo wà ní agboolé jọjọlọ lákẹ́ńtà nítòkù kò síbi tí a kì í sẹ́ndì aṣọ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà mo ń rẹ́ mo dẹ̀ ń tà so kò síbi tí mi ní customer sí even gan as at now mo ṣe ní customer bíi 2 or 3 ní USA tó ń ṣiṣẹ́ tó máa wá gbé wọ́n máa gbé lọ so kò síbi tí mi ò lọ mo ti lọ Delta State rẹ̀ mo lọ fún excursion fáwọn ọmọ school níbẹ̀ mo gain customer so ó ń wá kò síbi tá a kì í send aṣọ sí tó bá ti lè sọ pé nǹkan báyìí náà fẹ́ tá a rí lórí fóònù ohun tó bá ti béèrè fún tí fóònù fi help wa so tá a bá ti rí ohun tó send à ṣe fún ẹni yẹn gan ó lè má rojú wa ó lè má mẹ́ni tó bá dì so kó ṣe fídíò kọ̀ gan ojú tó rí kò lè fi pé kó rí physically so ẹlòmíì gbaṣẹ́ mo ní ìdí nǹkan báyìí ẹ send ẹ síbi báyìí ó send owó ká dẹ̀ ṣiṣẹ́ ká dẹ̀ deliver ẹrù ẹ̀ fún kò síbi tá a lè ṣe rẹ̀ ṣe púpọ̀. ohun lẹ ti gbọ́ yẹn èèyàn mi nílé lóko àti lókè òkun ìwúlò àti pàtàkì bí a ṣe ń ṣe àdìrẹ lẹ́kùnrẹ́rẹ́ òun la ti gbọ́ yẹn ẹ má jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó parẹ́ ẹ jẹ́ ká máa wo àdìrẹ kò sí ní tá a lè fi rán o bá fi rán tọ́pù kó wọ jíǹsì òun lọ nìyẹn o bá fi rán rẹ̀ àti bùbá kó fi yára òun lọ nìyẹn ẹ dákun àṣà àti ìṣe Yorùbá ẹ má jẹ́ ó parun kẹ́ẹ̀dẹ̀ máa wo YOTV.